وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله أكبر. الله أكبر. ìwà tó hù. ó ní ìwà tó hù. òun náà ló bá. ìlọ́ba o. tó o bá ṣoore. bó o bá ṣe rere. orí ara ẹ ló ṣe é sí. orí ara ẹ ni. bó o sì ṣe kan yòókù. bó o sì ṣe bí tó ṣe kan yòókù. ara rẹ náà. wọn náà ló gbé nǹkan rẹ tó rù. ní téèyàn bá gbìn ní ó hù. nǹkan bá gbìn ló gbìn àlùbọ́sà kọ́ wá fẹ̀fọ́. ní àná. bàbá ní lánàá. mo ṣàlàyé fún yín wípé a ṣe revision. bàbá làwọn ṣàlàyé fún wa wípé ní a ó ṣe ìránnilétí. ìránnilétí yìí. ìránnilétí yìí. òun ni tàǹbíù. kàmkàrà ẹni jí pé ṣe ẹ ń tẹ̀lé mi. ṣé ẹ gbọ́ mi yé. ṣé ẹ gbọ́ mi yé ṣe ẹ ń tẹ̀lé mi. lẹ́sìn. lẹ́sìn. kó tó di pé a bọ́ síbi tó kàn. kó tó di pé a bọ́ síbi tó kàn. lógo ọlọ́run. bàbá ní lógo ọlọ́run. lọ́la. lọ́la. a bọ̀ síbẹ̀. a bọ̀ síbẹ̀. àmọ́ tòní. àmọ́ tèmi. ká ń ra wa létí ń tá a ti mọ̀. a ra létí ń tá a ti mọ̀. ibi tí a ti gbé. bàbá níbi tí a ti gbé. níbi ọ̀rọ̀ ẹni tọ́kọ rẹ̀ kú. níbi ọ̀rọ̀ ẹni tọ́kọ rẹ̀ kú. tó sì jóbìnrin. tó jóbìnrin. kí ló yẹ kó ṣe. kí ló yẹ kó ṣe. iyì ọlá wo ló ń bẹ fún obìnrin. iyì ọlá wo ló ń bẹ fóbìnrin. tọkùnrin ò nírú ẹ̀. tọkùnrin ò nírú ẹ̀. àrò àwọ̀ ọkùnrin. bàbá ní ọ̀rọ̀ àwọ̀ ọkùnrin. ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀rí. ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀rí. àmọ̀rí. àmọ̀rí ìbáàkú. wọ́n ní àmọ̀rí ìbáàkú. kó fẹsẹ̀ yín. ó fẹsẹ̀ yín. kò kẹ́ nìkan. kò kẹ́ nìkan. àmọ́bìn. àmọ́bìn. tiẹ̀ yàtọ̀. tóbi yàtọ̀ o. bọ́kọ bá kú ó kú nù. bọ́kọ bá kú ó kú nù. tiẹ̀ tán nù. tiẹ̀ tán nù. ìyàwó tó fi ilẹ̀. ìyàwó tó fi ilẹ̀. irú ipò wo nìyàwó náà wà. irú ipò wo ìyàwó náà wà. kí ni tó yẹ kó ṣe. kí ni tó yẹ kó ṣe. ńgbà ọkọ rẹ̀ kú. ńgbà ọkọ rẹ̀ kú. ìdí nìyí. tí ó fi ṣe nǹkan náà. tí ó fi ṣe nǹkan náà. méjì ni. méjì ni. àkọ́kọ́. àkọ́kọ́ mẹ́. ká fi mọ̀ bóyá lóòótọ́ ọkọ rẹ̀ tó fẹ́ kò di ẹrù fún. wọ́n ní tí ó fi ṣe tí ọyọ tó ṣe yìí títí ọlọ́run sọ
òun náà ní pé ní láti màmá dájú pé ṣé ọkọ rẹ̀ ò dìrù fún un nígbà tí ò lóyún. ẹ ṣeun. ẹlẹ́ẹ̀kejì kò sí bí obìnrin ti ṣe lè ṣe tó. kò sí bí obìnrin ti ṣe lè ṣe tó. àwa ọkùnrin tọ́lọ́hun bá ní ká ní ojú kòkòrò ìfẹ́ sí obìnrin ọ̀hún. tí a bá ní ojú kòkòrò ìfẹ́ sóbìnrin náà. a máa rí i wípé ẹlòmíì kò mọ̀ láì dá. immediately tọkọ bá ti kú. iná ni ó ti bẹ̀rẹ̀ sí tọrọ ni ó ti máa lépa ìfẹ́. bẹ́ẹ̀ ló ti máa lépa ìfẹ́. ntọ́lọ́hun ní ká ṣe. èlùbọ́ tí ọ̀nà bí ṣe tán lé lọ́mọ bẹ́ẹ̀ kí ṣe ìbọn ṣẹ̀ṣẹ̀ kú. ọlọ́run tiẹ̀ tún wá àlá òru ẹ̀ níbi tó gbé lọ yìí àmọ́ ní ọ̀nà téèyàn ó gbé. ọlọ́nà téèyàn ó gbé gbàgbé ti bàbá mi o. iná ni àwọn nǹkan tá a fẹ́ ṣàlàyé ẹ̀. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغنا أجلهن فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. Al-Qur'an ó ń fi yé wa wípé bí ọkọ bá kú tó sì fìyàwó sílẹ̀ dandan ni fún ìyàwó kó lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá. يتربصن بأنفسهن 4 أشهر وعشرا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا. ìdí rèé tọ́lọ́hun fi pa á láṣẹ kì í kúkú ṣe wípé obìnrin ìhun ṣe lọ́hun wọ́n ní kẹ́kẹ́ ṣe gómìnà náà ṣe lọ́hun ṣùgbọ́n láti rí àrídájú wípé ọlọ́run ò jẹ́ kọ́kọ́ rí ó di ẹrù máa lá. wọ́n lè hàn kékeré pé kò sí ẹrù lára rẹ̀ kò lóyún òun náà. oṣù kínní ó gbọ́dọ̀ rí nǹkan oṣù. yóò rí nǹkan oṣù. oṣù kejì. oṣù kẹta. tóbìnrin bá ti ń rí nǹkan oṣù tí ń sì ń tẹ̀léra wọn bẹ́ẹ̀. tóbìnrin bá ti ń rí nǹkan oṣù tí ń tẹ̀léra wọn bẹ́ẹ̀. tó wá fi ṣe nǹkan oṣù tó ẹ̀mẹ́ta sí mẹ́rin. tó fi ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta sí mẹ́rin. nílé ọkọ rẹ̀. nílé ọkọ tó kà sí ni. tó jókòó ń bẹ̀. ló tó lẹ́tọ̀ọ́ láti fẹ́ lòmíì. ìjókòó rẹ̀ ni òun là ń pè ní opó. tá à ń sọ pé tọ obìnrin ó jókòó opó o. ètò ọbẹ̀ ká kọ́kọ́ wẹ̀ mọ́lá rẹ̀. pé ọkọ rẹ̀ kò di ẹrù fún ọkàn balẹ̀ ń bí yìí. ọlọ́run ọba òun lọba tó ní ìmọ̀ tí sì máa fún yàn rù. ọlọ́run ọba lọba tó ní ìmọ̀ tí sì máa fún yàn lérò pé báyìí lè yí báyìí lè dé. ẹ wá rí àwa ọkùnrin. bàbá ní ẹ̀rọ àwọn ọkùnrin. àyà tó tẹ̀lé. mo ti ṣàlàyé fún yín wípé a fẹ́ ṣe
mùrájà láti lè mọ bí tá a bá délé sí. abẹ́rẹ́ alẹ́ kí ni tá a bá délé sí. ká sì lè fi tẹ̀lé ní tí ó tẹ̀lé ní tá a fẹ́ ké. tẹ̀lé tí ó tẹ̀lé lọ́dún. ayé ẹlẹ́ẹ̀kejì. àbáláyà kejì yìí. ó ń sọ fún wa pé wàlá junaha alaykum fima arradtum bihi min khatibatil ولا جناح عليكم فيما أردتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم. àyà yìí àwa ọkùnrin ló bá wí. àbájá àyà yìí àwọn ọkùnrin ló bá wí. ọkùnrin mi ń bẹ. àbálọ́kùnrin mi ń bẹ. tó ṣe wípé yóò nífẹ̀ẹ́ obìnrin. yóò nífẹ̀ẹ́ sí obìnrin. àmọ́ kò ní lè kọ̀ǹtró ara rẹ̀. kò ní lè kọ̀ǹtró ara rẹ̀ yọ́mọdé wà. ọlọ́run ń wọ́ọ̀nù àwa ọkùnrin ẹ má dán wò. ọlọ́run ẹ má dán wò lásìkò yẹn pẹ̀lú wọn o. bóbìnrin bá wà nínú opó. tóbìnrin bá wà nínú ilé opó. ẹ má ti bá a sọ̀rọ̀ ọ̀fẹ́. ẹ má bá a sọ̀rọ̀ ọ̀fẹ́ o. direct. ìgbésẹ̀ wa sọ pọ́nbélé bẹ́ẹ̀. má jẹ́ kó má fi hàn. má fi hàn rárá náà ní pọ́nbélé. tí ó tó ṣe pé obìnrin òun ó wàá mọ̀ yìí pé gbogbo ohun tó ń ṣe nítorí ipò fẹ́fẹ́ òun ó lè gbé ẹnu dúró. kì í ṣe pé ọlọ́run ni a máa ń fẹ́ wọn o. bẹ́ẹ̀ kọ́ ntọ́lọ́run ń ṣàlàyé fún wa ni wípé lópin ìgbà tó wà nù òpó àwa náà gbọ́dọ̀ ní sùúrù. ká ní sùúrù fún lásìkò òun. bí wọ́n ti ṣe ń fẹ́ ẹlòmíì náà ń wù. bẹ́ẹ̀yàn bá sì fẹ́ bá ọmọ ẹlẹ́kọ̀ọ́ gbóná. tó bá fẹ́ gbàwọn ẹ̀kọ́ gbóná yóò bọ́ ọmọ ẹ̀yẹ ẹlẹ́kọ̀ọ́ sílé. ẹ wo yáàyè ọlọ́run. ọlọ́run ò kúkú sọ pé ẹ má bá sọ̀rọ̀. ẹ má gbé jáde pọ́nbélé. mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ fi ọ. ó wà nínú ìbànújẹ́. ìwọ náà sympathize pẹ̀lú rẹ̀. tí ń ṣe yóò ṣèwọ náà. àmọ́ ọ̀nà tó lè fi gbé gbà tó fi hàn wípé ìwọ náà ní interest ó fẹ́ fẹ́ ọ̀nà pọ̀. dáadáa ni o máa ṣe pẹ̀lú ẹ̀. lọ́mí eke fi ojú ẹ̀ kódà àgbàlagbà ó ṣeun. ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا. kò kúkú kì í ṣe nǹkan tó burú
kéèyàn ó lóhun nífẹ̀ẹ́ obì ṣe burú bẹ́ẹ̀. àmọ́ tẹ́lẹ̀ yìí àmọ́ tèyí ìfẹ́ tó o ní o gbọ́dọ̀ fi pamọ́ ni ó fi pamọ́ náà orí ìṣesí tó wà. ìṣesí rẹ ìṣesí rẹ ni ó wàá fi hàn fún òun náà yìí pé ọkùnrin tí ń ṣe wàhálà yìí gbogbo tí ń ṣe yìí ó mọ̀ ní tí ń wá lọ́dọ̀ mi ìfẹ́ rẹ jẹ́ nípa. ó wàá ní sùúrù wọ́n wà ní sùúrù. kó fi jáde òpó ìjáde òkú kí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kó fi pé tóṣù mẹ́wàá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá òun tó bá wá pé bàbá ti pé obìnrin òun fírì ìwọ náà fírì. ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروا واعلموا أن الله غفور حليم. tí ọjọ́ bá pé ọjọ́ náà bá pé tásìkò kò lásìkò kò o lè wá jáde sí jáde ipò ètò jáde tán. mo fura pé àbá àwọn èèyàn tí ra yìí. báwo ni mọ́ lérò wípé nígbò tí wà nínú òpóhùn o lè máa jẹ o lè sọ́ra rẹ di àkùkọ. mọ́gùn àmọ́ máa pẹ́ sọ ipò nífẹ̀ẹ́ ntọ́lọ́hún fi yọ̀ọ̀dá wípé bó bá ti parí ọjọ́ òun ni wípé ìwọ nìkan kọ́ lòun fẹ́ lómìn náà ń fẹ́. ìwọ nìkan kọ́ ntọ́jà ẹ̀ẹ́dẹ́gbẹ́ nìkan. ẹni tó bá tí àṣejù rẹ̀ bá pọ̀ jù. ẹni tó àṣejù rẹ̀ bá pọ̀ jù. nítorí àṣejù la fi fẹ́ bì. bẹ́ẹ̀ni òde gbádùn náà lóde máa bà. ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ àti sọ. ìwọ náà lọ lẹ́tọ̀ọ́. ìgbà náà ni wọn náà sì gbọ́ nǹkan tó mọ̀. bẹ́ẹ̀ni. nítorí bó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò gbé jáde lágbájá òun náà ń ṣe tàbí ọbíọ́bíọ́ nígbà tí máa ń ti ń sọ pé lágbájá ń ṣe kinní kan tàmàdó ń ṣe kinní kan ń sọ fún ọ wípé ìwọ la ṣáájú pé ìwọ lòun nídìí nígbà náà ni kó tó bá a sọ̀rọ̀ ọ̀fẹ́ lòun tí bó ti bá a sọ̀rọ̀ ọ̀fẹ́ náà ò ní agbára ò ní àṣẹ kankan láti lè mú ogun àfi kó tọ́ bí wọ́n ti ṣe tọ́ kó fi lè rí bí ti rí ọlọ́run máa ti ń bẹ nínú ọkàn òun kálukú dájúdájú ọlọ́run ọba gafúròn ọba aláforíjì ni halimon ọba. wa'lamu anna Allaha ghafurun halim. alámọ̀yípo lọ́lọ́run. alámọ̀yípo lọ́lọ́run. ó máa ń tẹ́ ẹ lè dánwò. ọmọ tẹ́ ẹ lè dánwò. ó mọ gbogbo wà tí talẹ́ tó fẹ́ mọ̀ bí èso kó tó rò ọlọ́run ti mọ̀ bọ́lọ́run ti ṣe dá wa ó lágbára púpọ̀ ẹni ó sì kápá wa náà lọ́lọ́run wala junaha alaykum in talaqtumun nisa. la junaha alaykum إن طلقتم النساء ما لم تمسوهن
أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين حقا على المحسنين. obìnrin tààrí tó hùwà ẹ̀yin ọkùnrin lọ́lọ́run bá wí o àdéhùn tó o bá mọ̀ pé ò ní ṣe má gbé. àdéhùn tó ò ní sí mọ́sùn mọ́sìgbè. bẹ́ẹ̀ ti ríra yín ò ń sọ fún un pé ó kọ́lé ó ralẹ̀ ó ra mọ́tò fún ìwọ tó o sì sọ pé ó ràn yàn mọ́ká ò ní spóòkù kẹ̀kẹ́. bẹ́ẹ̀ni kò ní spóòkù kẹ̀kẹ́ ẹ sì rẹ̀ yàn mọ́ká yọ̀nà mọ́tò ẹ tọ́ ọkùnrin ní bá ó sì wọ́n yẹn bí òṣèlú ẹ̀ bàbá. ẹ má ṣe bẹ́ẹ̀ o. obìnrin tí ẹ nífẹ̀ẹ́ nì. ẹ má bá a ṣàdéhùn kankan. tásìkò bá tó. fòrọ̀ ó là. ẹ wo bá a ti ṣe wà gbogbo wa bá a ti ṣe jókòó ta wà ń bí. bàbá ní kò bá ṣe jókòó bí. fòrọ̀ wá padé. àmọ́ básìkò ṣúṣú bá dé. ẹnìkan ò ní kọ tí ó fi. ògbó ọlọ́run ọ̀dà ó sùn rọrùn. ẹni sùúrù. kásìkò òun ó dé bá wa. kó tó di wípé ẹ̀sìká àlìkáwà ní. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفردوا لهن فريضة. ọ̀ranyàn ni lórí yín. ẹ má sọ pé nítorí pé ẹ ti bá a sọ̀rọ̀ ẹ ti wá wọra yín nítorí náà ẹ tún wá wọra yín sálẹ̀. ẹ má ṣe bàná bí wọ́n ti tò ní ẹ tò. ẹ fẹ́ ẹ ní sùlọ́kà ẹ gbàṣẹ ìyá gbọ́ bàbá mà ẹbí mà lágbájá Abdulkarimi ní mà ń fẹ́ Rashida bí n ti ń pẹ́ǹtà yìí Adélébọ̀ ni Adímú ni ṣé kìí ṣe pé ó ti ń kó èrò mọ́ nǹkan mi tùhúmà lélẹ́yìí níta Haúsá ń pè ní tùhúmà òun ni kí èèyàn ó máa sọ pé àbí lágbájá wọ́n ń dábàá ni wọ́n ń kẹ́fín wọ́n ń kẹ́fín ni tòun tí wọ́n ti ń kẹ́fín òun náà tí ò bá tí ì gbé jáde àwọn náà lẹ́nu àti sọ ní tó bá jáde lẹ́nu ló ti bọ́ọ̀lẹ̀ ó dàbí ẹyin ni kò ṣeé kó mọ́ kèétí ìjáde ẹ lè confam wípé bẹ́ẹ̀ ni ẹ kàn mọ tùhúmọ̀ náà ni àbí lágbájá àbí wọ́n ń ṣe nǹkan báyìí àbí wọ́n ń ṣe nǹkan báyìí sóyè bí eléyìí òun bá ti wá kú òun bẹ́ẹ̀ tó ti di gbansasa bisimilá táwọn òbí sì mọ̀. ومتعهن على الموسع قدره
وعلى المقتدر قدره وعلى المقتر قدره متاعا بالمعروف. obìnrin tí ọkọ rẹ̀ kú obìnrin tọ́kọ ẹ̀ kú àti jẹ àti mú rẹ̀ àtijọ́ àti mú ẹ̀ ẹ má fi nílà o ẹ má fi nílá o. ẹ wo bí ọkọ rẹ̀ ti ń tọ́jú ẹ̀ ẹ wo bí ọkọ rẹ̀ ṣe ń tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹ máa tọ́jú bẹ́ẹ̀ ẹ̀. ni ẹ tọ́ àbí ẹ tí yóò jù rẹ̀. obìnrin tí ọkọ rẹ̀ kú obìnrin tọ́kọ rẹ̀ kú. ẹ wá sọ pé tọ ńgbà tọkọ ti kú yìí bàtà kan ti kú yìí. ẹ wà lè jáde nílé ẹ lè jáde. ìlànà fámìlì o. kò bá mu ọlọ́run ò yọ̀dá bẹ́ẹ̀ ọlọ́wọ́ yọ̀dá bẹ́ẹ̀. básìkò bá tó lásìkò ọ̀gá tó. ẹ gbọ́dọ̀ ẹ yí pé kó kú o. ẹ gbọ́dọ̀ sínú ọ̀rọ̀. ó sì wà nínú àṣẹ ọlọ́run ó wà nínú àṣẹ ọlọ́run. obìnrin tọkọ rẹ̀ kú tọ́kọ ẹ̀ kú. ọkọ rẹ̀ náà gbọ́dọ̀ pìrìpíà kalẹ̀ fún ọdún kan ọkọ náà ti ní tó ṣe létò kalẹ̀ fún odidi ọdún kan. ní jíjẹ ní jíjẹ ní mímu ní mímu ní wíwọ̀ ní wíwọ̀ ní Láṣọ, ní lílò. gbogbo àwọn responsibilities rẹ̀ gbogbo àwọn ojúṣe tẹ́ ẹ kó ṣe lára ìyàwó ẹ̀. ó yẹ kó pìrìpíà rẹ̀ kalẹ̀ fún ìyàwó ẹ̀. àbá ètò wà létò ìkàlẹ̀. ikú tẹ̀ ń wí yìí ikú dàbí kèé kúkú pààyàn lógidì ikú ẹgbẹ́ àlógìdì. kódà ẹni tó bá ṣe pé yóò kúkú accident ọlọ́run ó fi hàn án ọlọ́run èèyàn lè mọ́kà fún. kò ní kàkún ni oníkà fún ni. òǹkàlùkù sì ti gbọ́dọ̀ pìrìpíà kalẹ̀ fún kú kálukú gbọdọ̀ báyà nìkalẹ̀ fún kú. ọ̀dẹ̀ èèyàn ni ó máa lérò wípé òun ti bọ́ sáyé yìí ná àwọn ti gbọ́ sáyé yìí náà. ayé ti di tòun ayé ti di tòun bí ti ta ni. tá ń lẹ̀ mí sọ́lọ́run sọ fún èmi ọkùnrin tí kù wọ́n ló yá wa tí wọ́n gbà pé àwọn bá rí ọbẹ̀ ọkọ̀. àdéhùn tó gbé pẹ̀lú ọlọ́run ọlọ́run ò ní yẹ àdéhùn rẹ̀. oníyẹ o ó ti gbàgbé ìwọ gbàgbé ọlọ́run ò gbàgbé ọlọ́run ọ̀gbàgbé àdéhùn. básìkò bá dé ọba ti dé gbogbo bí o bá wà ìgbà bá wà ọ̀sán ọlámi ọláńsíọ́nì ọlọ́lé. ó lọlé ó padà lọ jábọ̀ fọlọ́run nítorí náà nítorí náà mo fẹ́ ká gbọ́ àgbọ́yé àwọn àyà wọ̀nyí bàbá dáadáa. nílà ní tá a dé yìí ó ní ìdí àlàyé ọlọ́run ọba ló tún mọ̀ sí àlékún rẹ̀ fún yín wà. mo bẹ̀ àwa jàmọ́ bàbá náà fẹ́ gbogbo àwọn àjẹmọ́. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn tí ọlọ́run ń sọ kì í ṣe pé ọlọ́run ń sọ̀rọ̀ ọlẹ̀ lásán o ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ lásán. ọlọ́run pàṣẹ ni àṣẹ ní. ámúrù ni àṣẹ ní. ntẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni túláàsì ní. gbogbo àwa tá a níyàwó ńlé ẹ̀ẹ́dẹ̀ lówó rí. ẹni tí ọlọ́run bá dá ló nínú fùfù ẹni ọlọ́run bá dá lórí ní fùfù. ó lè mọ́jọkọ ó lè mẹ́jọ ọkọ. kọ́kọ́ ó lọ àwa tó fi ilẹ̀ tá a jẹ́ aṣọ òbora rẹ̀ àwọn tó fi ilẹ̀ tá a jẹ́ sọ fúnra rẹ̀. a gbọ́dọ̀ tọ́jú ìyàwó tó fi ilẹ̀ ọkùnrin ìwo lọ́lọ́run lẹ gbọ́ wípé tọ́lọ́run sọ wípé ńgbà tí ìyàwó bá ti kú kẹ́nì kò tọ́jú ẹ̀ níbo lẹ ti rí ọlá ńlá lélẹ́yìí wọn ọlọ́lá ni. àpọ́nlé sì ni fún ẹ̀yin obìnrin ẹ̀ jábọ́ lásán jábọ́ lásán. ó tiẹ̀ wá tó ààwẹ̀ tọdún yìí ó bọ́ sí ọdún àwọn ó bọ́ sí àyájọ́ ẹ̀yin ìyá ṣé ń gbọ́ iyì tọ́lọ́run ṣe fún yín àtàpọ́nlé tọ́lọ̀ fún yín. ẹ mọ̀ bẹ̀rẹ̀ dáadáa bàbá. àwọn tí ò yé àwọn àti òye nígbà tọkọ bá kú tọkọ bá kú nínú ẹ̀yin obìnrin ní ẹ̀yìn omi. ẹ wàá sọ pé tọ̀ nítọkọ wá fi ilẹ̀ àjọ pín déédéé ni pẹ̀lú ọkùnrin kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́tọ̀ọ́ àti bọ́ sílé ẹlòmíì bẹ́ẹ̀ ni
responsibility yín òun tọ̀ wọ́n ó gbé yóò tó máa gbé wọn ò yàn yín jẹ. wọn ò yàn yín jẹ wọ́n bá fún yín láàbọ̀ nínú ìgbà yín. ààbọ̀ lẹ́tọ́ sí níbẹ̀ mú. nínú yàrá yín bẹ́ẹ̀ bá tún délé ọkọ mi ààbọ̀ náà lẹ́tọ́ tọ́ síbẹ̀ bẹ́ẹ̀ tún kò ń bẹ̀ tẹ́ tún bọ́ síbòmí ẹ máa gbà bọ̀ òun lọ kánrin níbo lọkùnrin ti nírú opportunity yóò sílẹ̀ òun náà máa wá tiẹ̀ ní wà ń talaqtum múnà. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفونا أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. Ọlọ́run rí gbogbo ohun tẹ́ ń ṣe. Ọlọ́run rí gbogbo ohun tá à ń ṣe. Ẹ rí tí ẹ bá ń fẹ́ kọ obìnrin lẹ̀. Ẹ bá fẹ́ kọ obìnrin lẹ̀. Ẹ ṣèrántí. Ẹ rántí. Obìnrin tẹ́ fẹ́ kọ yìí. Obìnrin tẹ́ fẹ́ kọ yìí. Ẹ ń fẹ́ra yín ni. Ẹ ń fẹ́ra yín ni. Wọn ò tí ì so yìgì fún yín. Wọ́n ò so yìgì fún yín. Ẹ má gbàdéhùn. Ẹ má gbàdéhùn. Tẹ́ wàá sọ fún yín pé mo ti fẹ́ràn rẹ tó mo fi ọ torí tọrùn kò sí ní tó béèrè tí ní ṣe fún ọ mo ṣàdéhùn lógo Ọlọ́run láìpẹ́ yìí ìfún ọ ní 20,000 kó lọ fi raṣọ ìgbò já tó ṣe sí tí gbogbo ayé ti mọ̀ gbogbo ayé ti mọ̀ tán. Táwọn òbí náà mọ̀. Táwọn òbí náà mọ̀. Fún díkan àbí díkejì. Fún díkan díkejì. Ọlọ́run ò wá kàkọ́ọ́lẹ̀ wípé ó fẹ́ mọ́. Ọlọ́run kàkọ́ọ́lẹ̀ kọ́ fẹ́ mọ́. Àdéhùn tó gbéhùn. Àdéhùn tó gbéhùn. Ó dọ̀ràn yẹn lé ọdún. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفونا أو يعفو الذي بيده عقدة النكاح. Ẹ rí obìnrin yìí ìbẹ́pọ̀ yín kò sí ní pé ẹ̀ ń súnmọ́ra yín ẹ̀ ṣe sáà ní láàrin ara yín àmọ́ ó gbé àdéhùn pẹ̀lú kọ́lọ́hún ó fi ṣú ẹ̀ sọ wa àwa ọkùnrin pẹ̀lú ẹnu dúndùn sórí àdéhùn tó ṣe o tí ì kan mi o ó dọ̀ràn yẹn kò sí àmọ́ ńgbà tó tọkàn rẹ tún yọ kó ń bẹ̀ kò lóhùn ò ṣe mọ́ ìwọ ló ló ṣe àdéhùn tó ṣe ni ẹ̀tọ́ ni ọ̀ranyàn ni lórí rẹ 20 kọ́ ìdajì àdéhùn tó ṣe òun kò fún
sallallahu alaihi àmọ́ kò sọ̀fẹ́ o. kò gbọ́ fèdè ògédé pé o sọ pé o ṣe báyìí o sì ló ṣe mọ́ tọ́ o gbọ́dọ̀ kó o lé kó o wá bínú nígbà tó ti ṣe báyìí èmi náà fẹ́ mọ́ ó ṣe kalẹ̀ káwà ìlàjì in tó sọ pé ó ṣe fún mi àpèjúwe ni o ìwọ tó sọ pé ó ràn mọ́kà tí ìnáwó á dàrú tó ṣe pé lọ́wọ́ rẹ nìna náà ti ó ti dáràn kàfàrà ìwọ ló wá mọ bó ti ṣe yanjú ara rẹ pẹ̀lú àdéhùn tó ṣe owó mọ́kà nísìnyí 1.something million ni wá lájì ẹ̀ 500 5 million lówó mọ́kà yéè mùsíbà dé ó dá lókòwò nù yóò gba 2,750,000 lọ́wọ́ rẹ̀ lérí àdéhùn tó ṣe nítorí náà ìrókò tó ṣe tó bá róbì tó fẹ́fẹ́ bọ́gbà ṣàdéhùn pé ìrìnlá mọ́tò fún ọ ìkọlé mọ́gbàdéhùn ká mọ́dánwò وأن تعفوا أقرب للتقوى ولا تنزوا الفضل بينكم إن الله بما تعملون بصير إن الله بما تعملون بصير. Ọlọ́run ọba kúkú rí gbogbo ń tẹ́ ń ṣe. Ọlọ́run rí gbogbo ń tẹ́ ń ṣe. Ẹ má ṣàdéhùn tẹ́ ẹ̀ ní síkà. Ẹ̀yin obìnrin ṣe rí i pé Ọlọ́run fẹ́ràn yín púpọ̀. Gbogbo àwa ọkùnrin lọ́lọ́run ti gbédè fún yín. Àwa náà ń sì ń kígbe pé ar-rijalu qawwamuna 'ala an-nisa talẹ́ni Ọlọ́run ọba fi tù wá nú ni ká má bàa sì nílò Ọlọ́run mọ́sà tọ́ wa sọ́nà wa hafizu 'ala salawati wa salawati hafizu 'ala salawati والصلاة الوسطى وقوموا لله قانتين وقوموا لله قانتين. Ọlọ́run tún ó gbé tuntun dé. Ẹ wo gbogbo ń tọ́lọ́run tí ń sọ. Kò sí nǹkan kan tó kàn ń bẹ̀ o. Àmì eléyìí àyà tó tún wá mú wá tó jù sáàrin yìí. Ó gbọ̀ngbọ́n. Nítorí kí lọ́lọ́run fi dá wa sáyé. Torí kí lè dá wa sáyé jàmá. Mo béèrè lọ́wọ́ yín. Bàbá ìbéèrè ni bàbá béèrè. Ọlọ́run dá wa sáyé nítorí ká lè fi mọ̀. Ká lè fi mọ̀ ká sìn. Ká sìn. Ọ̀nà wo la gbà sìn? Ọ̀nà wo la gbà sìn lọ́hùn? Ọlọ́run kó àwọn nǹkan kan lé wa lọ́wọ́. Ọlọ́run kó àwọn nǹkan kan lé wa lọ́wọ́. Nínú ẹ̀ nìrun. Nínú ẹ̀ nìrun. Bí ìrun ti ṣe pàtàkì tó.
bí òun ṣe ṣe pàtàkì tó òun ló tún jáde ní ló tún jáde níyìí. ọlọ́run ní حافظوا على الصلوات ẹ ṣọ́ra ẹ múra yín gírí ẹ múra gírí lórí àwọn ìrun lórí ìrun ẹ má fi ṣeré. ẹ ń gbọ́ والصلاة الوسطى وقوموا لله قانتين وقوموا لله قانتين. gbogbo wákàtí márààrún kò séyìí tí ó ṣe pàtàkì kò sí ètò ìṣègùn pàtàkì. àmọ́ kan ń bẹ láàrin rẹ̀ bàbá náà kà ń bẹ láàrin rẹ̀. tó ṣe yí pé àwọn àáfàá gbogbo àáfàá ló panupọ̀ wípé òun lọ́lọ́run ń tọ́ka sí. wọ́n ní gbogbo àáfàá sọ lápapọ̀ wọ́n panupọ̀ pé èyí ò lọ́lọ́run tọ́ka sí. àwọn wọ́n kọ́ ń jiyàn ni wọ́n jiyàn ni. àwọn kan nírun àṣùbà ni àwọn kan lásùbà ni. àwọn kan láyìlá ni àwọn kan láyìlá ni. àwọn kan lálàásárì àwọn ni kan lálàsárì ni. àwọn kan ní mọ́gárì ni àwọn kan ní mọ́gírìbì ni. àwọn kan ní ìṣáì àwọn ni kan ní ìsáyì ni. àmọ́ gbogbo wọn wá padà wá panupọ̀ wọ́n á tó lé nìkan. wípé èyí tó wà láàrin èyí tó wà láàrin òun lọ́lọ́run ń tọ́ka sí. òun lọ́lọ́run. والصلاة الوسطى وقوموا لله قانتين والصلاة الوسطى وقوموا لله قانتين. Salatul Wusta bàbá ní Salatul Wusta. ìrun bẹ̀rẹ̀ ìrun bẹ̀rẹ̀ láti ìṣáì láti ìsáyì. ìṣáì ló ṣáájú ìsáyì. àṣùbà tẹ̀lé bàbá àlásàrì tẹ̀lé àṣírí tẹ̀lé àṣírí tẹ̀lé. ìṣáì mágíríbì tẹ̀lé òun náà tẹ̀lé. ìṣáì wáyé. tẹ́ ẹ bá wá wo èyí tó wà láàrin bàbá wo èyí tó wà láàrin bẹ̀ wọ́n. ẹ padà wá rí wípé àlásàrì ló bọ́ sí àárín ọlọ́run wá ní irú ẹ ṣọ́ra fún ẹ mọ́jọ bọ́ lọ́wọ́ yín irun ìrọ̀lẹ́ àlásàrì tá a máa kí ni ká má والصلاة الوسطى وقوموا لله قانتين. ọlọ́run tún ń pa yín láṣẹ wípé tẹ́ ẹ bá fẹ́ kírun o kú mú وقوموا لله قانتين وقوموا لله قانتين. ẹ dìde kírun ni ẹ dìde kírun ni. ó pa dandan ọkọ̀ dandan. pé ká dìde kírun ká dìde kírun. ìwọ tó o fẹ́ kírun kì í ṣe pé làlúrí kan ló fà á tí ìjọba ò sí ọ́. o lálàáfíà alálàáfíà. ara rẹ sì pé ara rẹ pé òun o lè dúró o lè dúró láì sí wàhálà láì sí wàhálà. dìde kó dúró ìdè kírun dúró. kó o sì concentrate kó o fi ọkàn rẹ sọ́dọ̀ wọ́n ọlọ́run fọkàn sọ́dọ̀ ọlọ́run mọ́rò má ròyìn má rọ̀hún gbà wípé ọlọ́run ló ń sìn bàbá náà ló sìn. lérí ìdúró lórí ìdúró náà. ó pa dandan ọkọ̀ dandan. fún wa á dùn bí alábì omi. torí wọ́n ti ń ṣẹ́jú sí mi bẹ́ẹ̀ni. ọlọ́run olúwa jọ̀ọ́jà rẹ̀. abẹ́ọ́ àbíọ́. àyè bàbá musaadu di. musa ibu oyè ọlẹ̀ ìyọlẹ̀. tó bá ṣe kó wà ní ẹ̀gbẹ́ mi bí ó ti máa wà mí lè kánná náà ni ó ti máa sọ kódà bó wá tiẹ̀ ṣe pé gbogbo ohun tó lé nísìnyí bí ìṣẹ́jú mẹ́fà ni ọlọ́run bá mọ́sà jẹ́ kí ẹ á ṣe pẹ́
tó bá di ní ọ̀la lágbára ọlọ́run a kọ̀ntínú láti ibi tó bẹ̀rẹ̀ inú èyí tá a ṣe yìí ó kọ́fà ní tí mo fẹ́ kó kọ́fà a wà bẹ̀rẹ̀ láti ibi tá a ti bẹ̀rẹ̀ insha Allah. mo ti rí àmín bisimilayi suratul kawthara tá a máa ṣe fáwọn bàbá ẹ̀jẹ̀ àṣetò nínà ọlọ́run jẹ́ ọmọ rọrùn sí inna atainaka kawthar fasalli li rabbika wanhar inna shani'aka. owó àdúrà tèmi tí bàbá wa Alhaji àgbà ti wọlé o 2000 naira my lord grand cardi owó gbogbo lé 2000 naira kálukú náà máa mú sàárà àti ẹ̀ náà ọlọ́run jẹ́ ọ̀dà afẹ́nìkọ̀ọ̀kan wa ìbárikọ̀ọ́lá ẹ̀yà ṣáájú ẹ̀dá àmín. wọn là á mọ tètè déjòkó àbá grand cardi àwọn bàbá ń pè yín o wọ́n ń pè yín o bàbá tí ń déjòkó a sì máa dìde lágo 6 bó ṣe rí lónìí náà ọlọ́run jẹ́ ọ̀dà afẹ́nìkọ̀ọ̀kan wa insha Allah wa kéèmìyà bàbá àgbàlagbàjì 500 naira tí wọ́n náà ti wọlé àfáà wa mẹ́lọ́ justice sáyé 5,000 naira kó sàárà tí wọ́n náà ti wọlé o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wọ lábísí lọ́fà nílọrin 500 naira alfatiha adébísí bàbá wa adébísí alfatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.